Yeah, we are at the African Cultural Center in Brazil, São Paulo. With me is Emmanuel Fabi, a Brazilian author of Yoruba book. Káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ sọ díẹ̀ fún wa nípa ìwé Ògbójú Ọdẹ tẹ́ ń kọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Brazil. Inú mi dùn púpọ̀ láti wà níbí pẹ̀lú yín. Inú mi dùn púpọ̀ láti wà níbí ni láti sọ̀rọ̀ nípa ìtumọ̀ ìwé. Ìwé jẹ́ pàtàkì púpọ̀ nínú àṣà ìbílẹ̀ Yorùbá. Ìwé tí olórí Daniel Olórunfẹ́mi Fágúnwà tí kọ ìwé yìí sílẹ̀ ní ọdún tí ó kọjá. Pàápàá jùlọ mo rí pé ẹ kọ ìwé náà sí èdè Portuguese, èdè Brazil. Ẹ dẹ̀ sọ wípé ẹ ní ọ̀jọ̀gbọ́n Omídìrẹ kan tó ń ràn yín lọ́wọ́ tẹ́tí máa ń bá sọ̀rọ̀. Kí lẹ lè sọ fún wa nípa ọ̀jọ̀gbọ́n ọ̀hún? Ẹ ní pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ló wà ní Ilé-Ifẹ̀ ní Nàìjíríà. Bẹ́ẹ̀ni, mo máa ṣe ẹ̀kọ́ ní yunifásítì tó wà ní ìpínlẹ̀ Bahia lọ́dún yìí pẹ̀lú ọ̀jọ̀gbọ́n Felix Ayomidire. Ṣùgbọ́n ó wà ní yunifásítì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé-Ifẹ̀ ní Sisi. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní University Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Ilé-Ifẹ̀. Mo ti sọ̀rọ̀ fún nípa ìwé yìí fún ọ̀jọ̀gbọ́n Felix Ayomidire. Inú wọn dùn púpọ̀ láti mọ̀ pé àwa tó wà ọmọ orílẹ̀-èdè Brazil tí àwa ń sọ ní èdè Yorùbá, tí àwa túmọ̀ àwọn iṣẹ́ tó wà ní èdè Yorùbá sí èdè Portuguese. Ẹ ṣeun gan ni o. Eléyìí ni ìwé Ògbójú Ọdẹ nínú Igbó Orúnmọlẹ̀ tí ọ̀gbẹ́ni Fágúnwà dé ní. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Olódùmarè á tún máa fún yín ṣe o. Àṣẹ. Ẹ ṣeun. Kí Elédùmarè tí gbogbo Yorùbá máa gbọ́ ẹ wá o. Àṣẹ o.